Ìyára ẹlẹgbẹ́ mi hàn mo dé pẹ̀lú nǹkan ṣe láǹfààní ni ìwọ kò bá ti mọ̀ pé ojú yíyọ lẹ́run bóyá àrùn ojú bíi glaucoma cataract àbí combined company bóyá ojú rẹ máa ń wá mi àbí ṣe pín ẹni tí àrùn ojú mú báírò àti ìwé tákàdá àti gègé rẹ mo kọ́ àsílẹ̀ practical ní purely practical ẹ̀dá náà lé pọ̀ ọ̀nà lé ojú ní 1000 àti keragolis kan ẹ̀ ṣe keragolis mt keragolis ni omi gbọ́dọ̀ sí nínú ẹ̀ o so kọ́ mọ́ra balẹ̀ kò yẹ pé kì á lò kò yẹ pé kì á padà yá àyìn mi láwo ni ọmọ òkòrùkù ní mẹ ọmọ olórí àwo adégbọrọ so oògùn ní pọ̀ so òun ni mo fẹ́ fún yín lọ fẹ́ lò fún náà àgbà wọn ní àlọ́rin ṣé iye bẹ́ẹ̀ ni iyọ ẹ yẹ kí ohun burúkú àṣẹ á káàdẹ kí àṣẹ rà mọ́mọ́ kí mi dẹ̀ mú nǹkan ẹ kí n lò kí n mọ̀ mú kò yín ṣó yẹn bẹ́ẹ̀ ni mi ìgbé lọ́rin ọ̀fẹ́ náà ló ń fún ọ̀fẹ́ náà la fún yín padà ṣó yẹn bẹ́ẹ̀ ni so ìwọ ni pé tẹ́tí sílẹ̀ kọ́ dẹ̀ mú báírò kọ́ akọ́ wọ́n kò wá ti mọ̀ pé wọ́n ní fámìlì kò júyọ lẹ́nu àbí ìwọ lọ́rẹ́ kò júyọ lẹ́nu kọ́ dẹ̀ ṣòwò fúnra rẹ ni àlàáfíà tó ń lọ lónìí ṣóyè bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ fún yín ni pé wá ìkeragolis kọ́ṣẹ́ ẹyọkàn ní àbí méjì ẹyọkàn kan ti tó ẹyọkàn ti tó ṣé ọmọ tó ta filling station dé tepo líbẹ̀ mọ́ tepo líbẹ̀ mọ́ ọ́ìlì náà ta so wà mọ́ wájú rẹ̀ kẹ́rọ̀kọ rẹ̀ ilé epo kẹ́rọ̀kọ ilé epo èyí o ilé epo ọ̀túnba ìlú ọ̀túnba ìmọ̀ popular man ni politician ni chairman ó ti ṣe chairman ẹ̀kẹ́rẹ́ rí so popular ilé epo ọ̀túnba kẹ̀lé ẹ̀gbẹ́ àmọye microfinance bank ni ilé epo òun so wà mọ́ náà sùúrù àká èyí ni wọ́n máa fast gan yà á mú kẹ́rọ̀kọ rẹ̀ wà á mú ragolis ni wà á mú repo lébẹ̀ so kó a ti repo wọ̀n pé náà sùúrù wọn máa fast gidi so kó a ti mú repo lébẹ̀ mọ́ jẹ́pọ̀ ń dànù o ṣe bọ́ ni kò bẹ̀rẹ̀ mọ́lẹ̀ so that kí ọ̀rẹ́ kẹ́mu kí kó gbé ragolis sílẹ̀ kí epo mọ̀ bá dànù kọ́ bá ti ta epo òun sí wà láìtàláì mọ́ lọ́wọ́ bá ṣe lè rí epo òun á ru sókè gidi àtàsí ọ lójú kó bá ti tà sí ọ lójú mẹ́fẹ́ mọ̀rú àrùn kọ́ àṣẹ ọ àbí nkún kọ́ àṣẹ ọ lójú mẹ́fẹ́ mọ́ ojú rẹ̀ àkọ́kọ́ ìṣèbọn nǹkan fẹ́ fọ́nà bìkọ́ wíwá rí nà odidi 1 minute wíwá rí nà ṣùgbọ́n àrùn karùn kọ́ bá ẹlẹ́bẹ̀ epo ni a fọ́ mọ́ mo wú wọn ọ́ lọ́bọ́ lọ́wọ́ àìsàn ojú ni lọ bẹ̀rẹ̀ sí yàgbé nínú àlàáfíà ni ìwọ kò wá ti láìsàn ojú nìkan ní kọ́ tíráì rẹ o kó wá ti mọ̀ láìsàn ojú wàá kàn jùyà lérò ìyá ni o ire o.